Purchase your tracks today. Ìkèrèkú la fẹ́ gbére ònírè nílé Àdùkẹ́ aya Abíọ́dún. Mrs. Aishat Àdùkẹ́ aya Ìṣọ̀lá Abíọ́dún. Ọdún tuntun wọlé bá ọ lálejò, ìyá Àbíbò tún lé lọ́dún, bàbá ọdún pẹ́ lọ́wọ́ Olúwa. Mẹ́bí wọ́n ń pè ọ́ láyé òun jẹ́ ìyá àlíyà, ìwọ ò ní bá wọn jẹ́ tálákèjì. Yèyé Malik ẹkú ọdún ẹkú ìyèdún ẹkú ayẹyẹ oríkádún ẹkú oríire. Lọ́dún tuntun tó wọlé wára, àlékún owó àlékún ọlá, ìlọsíwájú àtìbọ̀ máa bá yín lórí iṣẹ́ lórúkọ Olúwa. Òní wà láyé bí aláìsí èyí mi, Ẹ̀gbà òní gbárí ọwọ́ rẹ̀ dànù láyé pọ́ngbá, kórè jẹ́ òpẹ́ láyé kánrin kése. Òkè àárẹ̀ lẹ ti gbé ń pa owó ajé wálé, àgbà náà ò ní wọnú owó náà o, ẹ fi gbé ohun rẹ̀ ṣe. Ayé ò ní ṣe sí ọ̀sọ́rọ̀ rẹ, ò ní dẹdún arinlẹ̀. Lẹ́ẹ̀dámọ́lé ṣàbí agbòǹgbò àkàlà ní kèrèkú ilé, ọmọ erin jogún ọlá, ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé, ó yá jẹ́ àrèlé o. Lẹ́ ọmọ olúmèsí màlà, ọmọ atọ́wọ́ nígbó, ọmọ atọ́ gìrìgìrì ẹsẹ̀ mọ́sá, ọmọ amúlétolúmọ ní kèrèkú ilé. Bí kèrèkú ọ̀là bí ó lówó lọ́wọ́, ègèdègèdè ọlá mo bá lé bàbá mẹ́rìndú jẹ. Ọmọ arókùnjà mọ́ fẹsẹ̀ kọ, yèyé mi Àdùkẹ́ lọ́mọ atorí ìjà báwọn dáko sẹ́bàá ọ̀nà, ẹ̀yin lọ́mọ agídí òkọ̀kú, bó kí bàbá ìjà ni, bó kí bàbá ìjà ni nílé wọn. Ọmọ Ọ̀yọ́ gèdè lọ́wọ́ Ṣọ̀gbọ́délé gbowó lọ́wọ́ ya, torí kò lè dìjà kó lè dá pọn ni, lẹ́ ọmọ òṣòro ṣàgẹmọ lábẹ́ Olúmọ. Ọmọ womúwomú lòrò ń ké, nàmùnàmù lòrò ń lọ. Lẹ̀gbámọlé ṣàbí lọmọ erin jogún ọlá, àwọn lọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé, ọmọ atẹ́níwìjọ̀wìjọ́ kírun orí rẹ̀ ń pọ̀ wẹ́rẹ́wẹ́. Lákéjọ bí ọmọ asẹ́ tí ń momi kíkan ìsàlẹ̀ orò tí ń dòyò gbà. Mẹ́bí ẹni fẹ́ mọ láké, ó di dandan kó relé aké, èèyàn tó fẹ́ mọ lóko, ó di dandan kó fọ̀nà òkú ẹ lọ, ẹ̀rẹ́ ní fẹ́ mọ lẹ́gbàá láké, ó di dandan kó délé òwúrè ṣàná. Mẹ́báwo egúngún lóbìnrin lè ṣe nílé yín o, ìran gẹ̀lẹ̀dẹ́ lóbìnrin lè wò, obìnrin fojú korò kílé agbé. Egúngún ilé bàbá yín wọn kì í jó lábẹ́ ọdán, bí wọ́n bá dọ́rù rẹ̀ láṣọ aṣọ bàbá yín ni wọ́n mú kọ́gi. Ó yá Àdùkẹ́ jẹ́ ìsìn ọ́rẹ́lé ọkọ rẹ nílé Ìṣọ̀lá ọmọ olójúde àjígbá, bẹ́rù bá jí wọn gbá tiwọn, bí wọ́n fà bá jí àgbá tiẹ̀, bí mo bá tètè jí máa gbá ti bàbá mi. Ìṣọ̀lá ọmọ wọn lu ẹsẹ̀ ń jó, dáná yágbó ọmọ lọ́fíà. Ewúrẹ́ òróró kí ajẹ́ lẹ́sẹ̀ gbàgede, àgùntàn òróró kí ajẹ́ lẹ́sẹ̀ yàrá, ẹdìyẹ òkùnkùn ní jẹdé pópó ọlọ́fíàn. Ajá ti hàn sí yín, àgbò ti hàn sí rọ̀rọ̀, mi bí ajá ò ní rọ̀rọ̀ ní bàbá yín pé kí n má gbòkan bọ̀ lọ́jọ́ wá, kí n tó ti lé dé bàbá yín ti má jábọ̀ pópó ọlọ́fíàn. Pópó ọlọ́fíàn náà lò ṣàkúnlẹ̀bọ níbi wọ́n ti gbé Bíṣọ̀lá lọ́mọ. Purchase your tracks today. Òróró kí wíjọ ló ṣe, rábímọ ní ṣogun ìṣogun, àwọn àgbààgbà wọn jàbùlà ló ṣe. Ọ̀tún òróró kí onílẹ̀ ààrẹ yan, òsì òróró kí onílẹ̀ ààrẹ rùwà, gbárígbárí onílẹ̀ àgbàárẹ̀, lẹ́dìyẹ òkùnkùn ti jẹ́ dé pópó ọlọ́fíà. Mrs. Aishat Àdùkẹ́ aya Ìṣọ̀lá, mama Abib, mama Aliya, mama Malik, ẹkú ọdún ẹkú ìyèdún ẹkú oríire. Bí gúnugún òpẹ́ láyé alẹ́gbẹ̀rún ọdún, bákàlà òpẹ́ láyé alẹ́gbẹ̀rún ọdún, màmá kò fọwọ́ páwó kò fèrègì jòbì, kó pẹ́ kọrin kése bówú ti ń pẹ́ nílé arọ́ o. Kó pẹ́ láyé kó mọ́ fàìsàn lògbà, kó mọ́ mọ sàárè ọmọ, kó mọ́ ṣe fọwọ́ gbọ́mọ sí. Ire gbogbo lọ́dẹ̀dẹ̀ rẹ, kó pẹ́ láyé kó fojú ríre. O ní kú fọ́tayọ̀ yèyé mi, o ní ṣe kòǹgẹ́ abínú ẹni. Àrí ọlọ́dún yìí kádàní wáyé ó jẹ́ àrí ọlẹ́mìí o. Pírẹ́sídẹ́ǹtì ẹgbẹ́ Beloved Mothers ló ní kí n kí ọ, ó ní kí n kí ọ kí n ṣe ọ pẹ̀lẹ́ kí n ṣe ọ bí ẹni ọba, ó ní aṣọdúnmọ́dún ní ìṣàwọ̀ aṣọdúnmọ́dún, aṣòròmòrò ní ìṣàwọ̀ aṣòròmòrò. Ẹkú ọdún ẹkú ìyèdún yèyé mi, kórè jẹ́ àrí ọpẹ́ pẹ́pẹ́ o. Dókítà Olúṣọlá Ìmísí òun lórúkọ tèmi, ọ̀mọ̀wé akéwé ìgbàlódé tí ń gbé lórí ayélujára.